gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Tuesday January 27 ọdún 2026 tá wà nù ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbò Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbò Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sùn ọ̀ṣẹ́ ẹlẹ́rìí ìpín tòun tayọ̀ mọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ bẹ́ẹ̀ ní fi gbọ́mọ sin, ẹ sì ní fi gba lẹ́tà àbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o, látàrí pé owó máa wọlé fún yín láti fi tẹ ẹrù kan re sí àti fi tẹ ẹrù kan re sí. Ọjọ́ tòní dára púpọ̀ fún yín láti fi gbégbèsè lórí owó. Ẹ lè gbégbèsè lórí owó èyíkéyìí, bóyá ẹ fẹ́ fowó ṣe nǹkan kan tó ṣe kókó ni, bóyá ẹ fẹ́ ralẹ̀, ẹ fẹ́ kọ́lé, ẹ fẹ́ kówó lórí nǹkan kan ni, ẹ lè gbégbèsè náà lásìkò yìí. Gbèsè tẹ́ bá gbé lásìkò yà bíire fún yín lọ́jọ́ iwájú lẹ́ni kò wá dára kí ẹ náwó báṣubàṣu rárá. Ẹ rí dájú pé ẹ ṣọ́wó náà kí ẹ má ṣe náà àpà. Ẹ múra dáadáa lẹ́ni kí ẹ dùn rí lójú. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lẹ́ni kí ẹ bá wọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èròpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, nǹkan ti pọ̀ tó ń lọ nù gbèsè ayé yín láti bí ijọ́ mẹ́ta. Mẹ́wàá ń ṣẹlẹ̀ nù gbèsè ayé yín láti ijọ́ mẹ́ta tó ṣe é pé ẹ̀ ń fẹ́ pé kí ọpọlọ yín tiẹ̀ sílẹ̀, kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀. Ṣùgbọ́n lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí àwọn responsibility kan èyí tẹ́ òro kan tẹ́lẹ̀ kó tún jẹyọ tó máa nílò ń pé kẹ̀tètè kọbi ara sí lọ́jọ́ tòní. Ó wá ṣeé ṣe kí ẹ rí ọ̀nà àbáyọ tàbí àwọn àǹfààní àti oore kan lọ́jọ́ tòní èyí tó máa ràn yín lọ́wọ́ láti mójútó gbogbo nǹkan tó dàbí bùkátà èyí tí ẹ fẹ́ gbọ́ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó dàbí ròyìnròyìn èyí tẹ́ ń rò láti jọ́ mẹ́ta ó ṣeé ṣe kí ó rọlẹ̀ títí ìrọ̀lẹ́ tòní tó ṣe pé ẹ máa rí àwọn kankan tí ẹ máa fi wòye sí pé ire ń bọ̀, ìdùnnú ń bọ̀, tẹ́ ẹ máa fi nírètí tìǹú yìí sì máa dùn kalẹ̀. Ọjọ́ tòní nǹkan máa lọ dáadáa láàyè iṣẹ́. Fún ìdí èyí ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa kí ẹ lè ráǹfààní òtòrè gbámú. Ẹ free mind yín dáadáa kí ẹ pàṣírí mọ́ gbogbo plan yín, àwọn nǹkan tẹ́ ń gbà lérò fún dáadáa ẹ pamọ́ láṣìírí kí ó lè rí bí ẹ ṣe ń fẹ́. Ẹ sì gbìyànjú láti ní positive mind látàrí pé yẹn gan máa ràn yín lọ́wọ́ dáadáa láti bí ìdùnnú àtayọ̀. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ìmísí yín máa lékè nkà lénìí. Ẹ máa wà very spiritual, ohun tó ń sọ sí yín lọ́kàn máa lágbára díẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ máa wà inspired láti gbájúmọ́ nǹkan kíkan tẹ́ bá ń ṣe àsìkò tẹ́ bá ń ṣiṣẹ́. Àwọn kankan máa sọ sí yín lọ́kàn tá máa dàbí ìgbà pé ó ń tọ́ yín sọ́nà lórí nǹkan kíkan tẹ́ ń ṣe lásìkò yìí. Ẹ gbìyànjú láti create àkókò díẹ̀ lẹ́yìn nìkan láti fi ṣe prayer, láti bá orí inú yín sọ̀rọ̀ ìgbésẹ̀ kígbésẹ̀ èyí tí ẹ bá fẹ́ gbé lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ̀ ń tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn ló dára o, látàrí pé ohun tó ń sọ sí yín lọ́kàn yẹn gangan ló fẹ́ tọ́ yín sọ́nà tààrà lọ́jọ́ tòní. Ẹ má sùn láì tọ́nà sùn lénìí. Ẹ rí dájú pé ìwọṣọ dúdú birimu látòkè délẹ̀. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè sí àbẹ́ tí ó kàn yín lénìí. Ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn ènìyàn kí ẹ sì rí dájú pé ẹ jìnnà síbi tí ariwo bá pọ̀ sí lọ́jọ́ tòní. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ o. Ìbáṣepọ̀ yín àtàwọn ọ̀rẹ́ yín máa gúnrégé dáadáa. Àwọn àǹfààní kan sì máa wáyé láti ibi tó jìnnà díẹ̀ lọ́jọ́ tòní o, tó ṣe é gbẹ̀sù lè gbé àwọn ìgbésẹ̀ kan lọ́jọ́ tòní. Ìgbésẹ̀ náà máa jẹ́ láti pàṣẹ ọ̀rẹ́ yín kan tàbí èèyàn kan tí ó jẹ́ ẹni tí ẹ nífẹ̀ẹ́ sí. Ọjọ́ tòní ẹ má kọjú di bó ṣe lọ lórí ohunkóhun rárá. Ẹ rí dájú pé ẹ ṣe proper investigation lórí nǹkan kíkan tẹ́ bá gbé ní ìgbésẹ̀ ṣáájú kẹ́ tó lẹ fẹ́ tẹ̀lé ìgbésẹ̀ yẹn kan àbí àlàkalẹ̀ ọ̀rẹ́ kan. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní. Ẹ mú sùúrù lò lórí ohunkóhun. Ẹ má fọkàn sí gbogbo nǹkan kíkan tẹ́ bá ń retí kó lè wọlé ní ìrọ̀rùn fún yín. Kẹ́yìn náà má sì ṣe ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni kò dára. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, iṣẹ́ máa lọ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó ṣeé ṣe kí ẹ bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ tuntun kan tàbí kẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan tí yóò lágbára láàyè iṣẹ́. Gbogbo ìgbésẹ̀ kígbésẹ̀ tẹ́ bá gbé láàyè iṣẹ́ lọ́jọ́ tòní, project èyíkéyìí tẹ́ bá bẹ̀rẹ̀ lénìí, ó máa rí bí ẹ ṣe ń fẹ́ ajá sáyọ̀ ajá síre. Ọjọ́ tòní wá dára kí ẹ fi wòye sí àwọn iṣẹ́ tẹ́ ń ṣe látijọ́ mẹ́ta. Ẹ fòye sí business yín dáadáa kẹ́ ronú jinlẹ̀ dáadáa nípa ẹ̀ kí ẹ wòye sọ́nà tẹ́ lè gbégbà láti mójútó àwọn nǹkan tó dàbí ìdíwọ́ dènà
àbí kùdìẹ̀kudiẹ èyí tó ń ṣẹlẹ̀ láàyè iṣẹ́ yín tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ rọ́nà àbáyọ lé wọn lórí lọ́jọ́ tòní tó ṣe gbogbo ilé koko yẹn máa padà wá dẹ̀rọ̀. Ẹ mọ́kàn balẹ̀, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá, ẹ wà positive minded. Ní pàtàkì, ẹ wà positive nípa àwọn ìgbésẹ̀ èyí tẹ́ fẹ́ gbé pé ó máa já sí bí ẹ ṣe ń fẹ́ já sí rere. Bẹ́ẹ̀ sì ni kí ẹ mọ̀ dájú pé àwọn nǹkan tó dàbí ìṣòro iṣẹ́ ẹ tó mórí bọ́ nínú rẹ̀ láìpẹ́ láì jìnnà. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ rí àǹfààní àti ìrìn àjò kan lọ síbì kan lọ́jọ́ tòní. Ìrìn àjò tẹ́ fẹ́ rìn bóyá látàrí ìmọ̀, bóyá ẹ fẹ́ fi wá ìmọ̀ ni, tàbí kó jẹ́ ìrìn àjò ti ẹlẹ́sìn dé, ó ṣeé ṣe kí irúfẹ́ ìrìn àjò báyìí fẹ́ wáyé lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọpọlọ yín máa jí gbégbé tó sì máa ṣe yín bí ìgbà pé kí ẹ túbọ̀ súnmọ́ Ọlọ́run. Ó dára púpọ̀ kí ẹ ṣàwọn nǹkan tó jọ mọ́ nǹkan rere, bóyá sàárà ṣíṣe ni, bóyá nínú ọmọlàkejì tí ò ní lọ́wọ́. Ó dára kẹ́ ṣe irúfẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ lásìkò yìí. Gbogbo dáadáa tẹ́ bá ṣe lọ́jọ́ tòní ó máa bí àwọn èrè jẹ lọ́jọ́ iwájú fún yín. Bẹ́ẹ̀ sì ló dára kẹ́ create time lénìí láti ṣe prayer, láti gbẹ́lẹ́dàá yín mú, láti fi ṣèwúre. Ẹ má sùn láì tọ́nà sùn lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ wá ìmọ̀ lọ síbikíbi. Ìmọ̀ tẹ́ bá mọ̀ lọ́jọ́ tòní ó máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ iwájú. Ẹ wá àkókò láti ṣe prayer lénìí dára. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ magenta sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní á ṣe yín bí ìgbà pé kí ẹ wá àwọn yípo padà kọ̀ọ̀kan nù gbèsè ayé yín. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe pé àwọn èròǹgbà tẹ̀ ń rò lọ́kàn àtàwọn ìdí àtòun wá sí yín lọ́pọlọ ó ṣeé ṣe kí ó bí ìpòpadà ọ̀tun fún gbèsè ayé yín. Ẹ ní láti introspect báyìí kẹ́ jókòó kẹ́ focus lórí ìgbésí ayé yín, kẹ́ ronú jinlẹ̀ nípa bí nǹkan ṣe fẹ́ lọ dáadáa fún yín. Gbogbo result èyí ó ṣeé ṣe kí ó bí ìpòpadà rere fún yín o. Lọ́jọ́ tòní kò dára kẹ́ rìnrìn òru rárá, ó dára kẹ́ wà positive minded kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín máa dára, tá dùn tá lárinrin. Ọjọ́ tòní á ṣe yín bí ìgbà pé kí ẹ lọ àkókò ọjọ́ tòní pẹ̀lú olólùfẹ́ yín, kẹ́ fi wà pẹ̀lú wọn. Gbogbo nǹkan tó bá dàbí àìgbọ́ra ẹni yé èyí tó wáyé látijọ́ mẹ́ta ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kó yanjú pátápátá. Ẹ wá tún gbọ́dọ̀ kíyèsára kó má bàa sí pé bóyá misunderstanding míì tún wáyé o. Ẹ jókòó papọ̀ kẹjọ ronú jinlẹ̀, kẹjọ jíròrò lọ́nà tẹ́ lè gbé gbà tí ìpòpadà rere fi máa dé bá ìbáṣepọ̀ yín méjèèjì. Iṣẹ́ yín máa lọ dáadáa lọ́jọ́ tòní o, tó sì jẹ́ pé ibikíbi tẹ́ bá wà tàyíkáyè tẹ́ bá lọ àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí yín púpọ̀. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè káyè tẹ́ bá wà pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ deep pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ tòní ẹ máa bí sí púpọ̀ o. Advice tí màá ní fún yín ni pé tẹ́ bá ní nǹkan tẹ́ ṣe láṣepatì láàyè iṣẹ́, ẹ rí dájú pé ẹ ṣe wọ́n láṣeyanjú o. Ẹ rí dájú pé ẹ gbìyànjú láti ṣàṣeyọrí lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó ṣeé ṣe káwọn responsibility tuntun kó tún jẹyọ. Ó sì lè jẹ́ pé ẹ máa bí sí púpọ̀ lénìí tó sì jẹ́ pé ó máa tún fẹ́ rẹ̀yìn tẹ́. Ẹ gbìyànjú láti yanjú iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ wá create àkókò láti relax tẹ́ bá wò pé bóyá ara yín nílò rẹ̀ púpọ̀. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ sì wà determine pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ o. Ẹ máa wà very creative dáadáa lọ́jọ́ tòní, kódà ẹ máa wà innovative. Idea rẹpẹtẹ máa wà lọ́kàn yín látijọ́ mẹ́ta tó ṣe pé ẹ máa fẹ́ wá bẹ́ẹ̀ fẹ́ mọ́ idea náà ṣẹ, tó sì jẹ́ pé ó dára púpọ̀ kí ẹ gbé ìgbésẹ̀ lórí wọn látàrí pé gbogbo ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tẹ́ bá gbé, ní pàtàkì àwọn ìgbésẹ̀ ńláńlá tẹ́ bá gbé lásìkò yìí ó ṣeé ṣe kí ó bíire fún yín lọ́jọ́ iwájú. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ látàrí pé kán máa lọ dáadáa ní gbogbo ọ̀nà fún yín. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kí ẹ rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ sì fètò sí nǹkan yín. Bẹ́ẹ̀ sì ni kí ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́ ń fún yín àwọn idea yín kí ẹ lò lórí ohunkóhun lọ́nà tó lè gbà mú kí nǹkan dára. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ opportunity pọ̀ rẹpẹtẹ
èyí tó wà nílẹ̀ fún yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ láǹfààní láti rí àwọn oríire kan tó lè mú kí ìgbésí ayé yín tún yí padà kó di rere. Àwọn opportunity lè wáyé látọ̀dọ̀ àwọn èèyàn tó súnmọ́ yín, bóyá bíi family yín. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ grab opportunity èyíkéyìí tó bá wọlé, kí ẹ sì rí dájú pé ẹ lò lọ́nà tó lè gbà ran ìgbésí ayé yín lọ́wọ́. Ọjọ́ tòní ó tún dára kí ẹ showcase àwọn natural talent tọ́lọ́run fún yín. Ẹ béèrè fáwọn àǹfààní àti àwọn oore lọ́jọ́ tòní. Gbogbo ẹ̀ pátá ló máa tó yín lọ́wọ́. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dáa. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ẹ wà positive. Ẹ má ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ. Kẹ́ sì rí dájú pé ẹ fi ìfẹ́ tòun tọ̀yàyà hàn sí àwọn ènìyàn lénìí pẹ̀lú. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Látàrí pé ó dára kẹ́ ṣàlàyé àwọn nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́. Ẹ lè béèrè ìrànlọ́wọ́ lọ́jọ́ tòní lọ́wọ́ èèyàn. Ẹ lè béèrè fún promotion láyé iṣẹ́. Ẹ lè polówó ọjà yín dáadáa lọ́jọ́ tòní. Àwọn ọ̀rọ̀ yín á jẹ́ ètò ṣe é pa fìdí múlẹ̀ dáadáa, tó sì jẹ́ pé ó máa wà very emotional púpọ̀, táwọn èèyàn sì máa tètè máa feel impact ọ̀rọ̀ yín púpọ̀. Ẹ rí dájú pé ẹ lò yìí lọ́nà tó lè gbà wọ́n gbèsè ayé yín lọ́wọ́. Ó wá ṣeé ṣe kẹ́rẹ́ àwọn opportunity òjijì kan látara bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí lọ́jọ́ tòní, ṣùgbọ́n má tàṣejù bọ ohunkóhun. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí. Ẹ rí dájú pé ẹ wà positive lórí ohunkóhun. Ẹ lérò ń gbà rere, kí ẹ sì hùwà rere lénìí dára. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.